àgbà àrẹ̀mú tàbílẹ̀ mẹ́sàn-án kó tó do ikú ẹlẹ́rìn òkú Alákẹ́ ọmọ ajíbóbìnrin sàlòkò ìbàsákẹ́ ògbìn ará òde ògbólúkẹ́ ọmọ wọn nígbẹ́ ńlá nígboro ìlú Ìbàdàn mórí bá àjùní lọ ìbàbẹ̀jọ́ pọ̀ mọ̀jà lẹ́ẹ̀kan àbímbésù wàtàràlẹ̀ ọ̀yún nítorí ìta mo ṣe ń ṣẹlẹ̀ iná o nítorí Damilola Alájọkẹ́ Adé tó fẹ́ dayadé sọ̀kan Damilola wá dayadé sọ̀kan Àjọkẹ́ Adé gbéra ní ilẹ̀ kó di ìdí arọ̀ láwùwò Àjọkẹ́ owó Àjọkẹ́ aláìtètè kú tí ń ṣe ìbálẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ Àjọkẹ́ gbámọ̀ Lísà bí ọmọ gbòǹgbò àkàlà ọmọ bodò erin jogún ọ̀la àjànà wọn ọkọ òun èsì ìsì ẹ̀gbá tó mọ̀ fífi òrò tẹ iṣẹ́ ti eégún mọ́nú Olúgbọ́njọ bí yìí ọmọ àpàṣẹ ti mú mi kíkan kíkan ọmọ bọ̀rọ̀ mi ò pagi Àjọkẹ́ Adé ọmọ bọ̀rọ̀ mi ò pọ̀pẹ́ ọmọ rẹ̀ ti pàgbàgùrà mo mọ̀lé àwọn bàbá tó gbé bí ọ̀ní ọmọ ọba márùn-ún níjẹ́ lóde Ẹ̀gbá Aláké Olúbàrà ọba níṣe Gbàgùrà ọba níṣe Olówó Dúró ọba níṣe Ọ̀sìnlẹ̀ ọba níṣe Aláké gbàgọ́sẹ̀ bàbá ń bẹ lálàáfíà ara Ẹ̀gbá mọ Lísà bí ọmọ gbòǹgbò àkàlà ará owó dé o èrò owó dé. Olódì ẹnìkan gbogbo ẹbí Adébáyọ̀ pátápátá ni mo kí o mo kẹ́bí Adé sọ̀kan onílò oníjẹ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ Àjọkẹ́ Adé wá dayadé sọ̀kan lónìí orí rẹ̀ àfiré Àjọkẹ́ owó Àjọkẹ́ ń wẹ̀ lódò gbogbo ọmọkùnrin yọwọ́ ọ̀sẹ̀ wọn ní tèmi ni ó gbà tèmi ni ó ṣe ẹni Àjọkẹ́ bá gbà tiẹ̀ ló sórí ìrìn Àjọkẹ́ lẹ̀ àdùn ní ọgbẹ́ ẹ̀yàn ayé tọ̀rọ̀ nílé mọ̀ ayé tọ̀rọ̀ nílé mọ̀ ayé tọ̀rọ̀ nílé mọ̀ ọmọ tó gbé bí ọ̀ní ọmọ owó yẹlé mọ́ gbẹ̀rọ̀ ẹnu mi ọmọ owó yẹlé ọmọ owó yẹlé ọmọ ògùn yẹta mọ gbóríkì lé mọ tó gbé bí ọ̀ní ọmọ Àjọkẹ́ Adé o. ẹbí igbó ògògó ọmọ kú lódò Àjọkẹ́ Adé o. ẹbí igbó ògògó ọmọ lọ́rẹ́ ẹ̀pá ti yá ọmọ lọ́rẹ́ ẹ̀mọ́ náà mi mọ́ bàbá yín sì nà mí lẹ́ẹ̀kan ìkà ọ̀jẹ̀ náà mọ̀ sí ẹ bẹ́ẹ̀ ọmọ mọ́ẹ́mọ́ẹ́ mẹ́ta pín ní ọlẹ́lẹ́ mẹ́fà lágùrè nínú ilé bàbá tó gbé bí yín ní ọmọ arúgbó ọmọ arúgbó rọjà mákùtà òkúta gbé rọjà tí ó ta ọmọ òkúta gbé rọjà tí ó kájú owó ní bàbá yín dá sọ fún ni wọ́n pé ní eléégún ará elébè ilé ọ̀jẹ́ ará elébè ilé ọ̀jẹ́ ará elébè ilé ọ̀jẹ́ ọmọ àti kékeré gbé mi sáwó sàmbàsàmbà lógo ògán ọmọ àrìndéwò òkègùn ikú lódò ògógó. Ògógó ikú lódò ikú lódò ikú lódò ògógó ògógó ikú lódò Àjọkẹ́ jíjó lé ẹ ká lè mọ̀ kó níjó nìyẹn jíjó lé ẹ jíjó lé ẹ jíjó lé ẹ jíjó lé
nìyẹn. aya àpẹtùmọ̀dún nílé ọmọ olúfún ládé ọmọ ládé ládé ọmọ ládé tó ní sẹ́sẹ́ fún. Ọlánrewájú ooo. Ọlánrewájú ọmọdé sọ̀kan àkọ́fẹ́ mo rí alákẹ́bẹ̀ abẹ nípò yẹkẹ nílé olóde ọmọ àfàgúnmọ́ sàtàrà nílé pété ajá bùnmí ọmọ pàjá fún ní àwọ̀jẹ. Bàbá ròdòdè a ó fàbà mú yanyan. Bàbá ròdòdè a ó fàbà mú yan. Àkọ́fẹ́ bàbá ròdòdè a ó fàbà mú yanyan. Bàbá ròdòdè a ó fàbà mú yanyan. Bàbá ròdòdè. Ọkọ ọmọ ìgbàmọ̀ lìsà bí ọmọ gbòǹgbò àkàlà. Ọmọ bọ́dún erin jogún ọ̀la o. Àjànà wọn kọ́ ń rẹ́sìsì. Ẹ̀gbá tọmọ fífi òde ẹ̀sẹ̀ ti eégún mọ́nú. Olúgbọ́njọbí ọmọ àbáṣẹ́ tí mú mi kíkankíkan. Ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn dùn yùngbàyùngbà. Ọmọ bòrò mi ò pagi, ọmọ bòrò mi ò pọ̀. Àbòrò tí pápá àkúra, mo mọ̀lé àwọn aya ti ẹ̀ gangan nílé Alájọkẹ́ Adé. Gbogbo ẹbí Adébáyọ̀ pátápátá ni mo kí o. Ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Ibẹ̀ lọ́làjú ti bẹ̀rẹ̀. Ọmọ Ẹ̀gbá ló máa yẹ jẹ́. Ìdùnnú mi ẹni bí ọkàn mi òní lọ́jọ́ ayọ̀ wa ọkùnrin àbíró. Ọkùnrin àbíró. Obìnrin àbíyè láṣẹ Elédùmarè ọba. Ilé yẹn wà tutù fún owó, àtùtù fún ọlá, àwa tutù fún àjèjèkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ. Àkọ́fẹ́ orí rẹ̀ ò ní burú. Àjọkẹ́ Adé o, ìṣẹ̀dá rẹ̀ ò kúkú nígbàgbọ́dé láṣẹ Elédùmarè ọba. Ọkùnrin àbíró, obìnrin àbíyè, ọmọ yọyọ. Our very distinguished guests, ladies and gentlemen, thank you for staying up to this time. And on behalf of the families of the bride, Mr. Abdul Aziz Adebayo and Mrs. Folakemi Edun Oreoluwa, and the families of the groom, late Mr. Moses Adeshokon and Mrs. Tayo Adeshokon, I want to officially and welcome everyone